saka alamu ọkọ tó lu wa tó ṣe. Ẹyọ tèmi náà ní dèmọ́ bọ́ ọ̀làwọ̀ ní tipẹ́ tipẹ́. Ẹlẹ́dẹ̀ wù mí ẹnì kọ̀ọ̀kan.
Hey,
Será uma coisa que vai me lá Gbogbo
junction ẹ̀ṣọ́ ọlọ́ṣọ́ pé rí àmì ògúnlẹ̀ lábẹ́ka ẹ̀ṣọ́ èyí kò rẹ̀ ó ògúnlẹ̀ lábẹ́ka ẹ̀ṣọ́. Ẹ̀rọ alámúṣe ní bàbá lọ́ọ́ ṣàlà ìbátan. Alámúṣe ní bàbá lọ́ọ́ ṣàlà ọlọ́gùn ọ̀gbìn ẹ̀rọ àkọ́kọ́. Ìlú pẹ̀lú tẹ̀lé ẹ̀fà sọ́ra mùsùlùmí. Onífàdé tẹ̀lé ẹ̀fà sọ́ra mùsùlùmí. Òṣùpá ìjọ ìṣòro ti ara mùsùlùmí. Adéyẹ̀ ti ti ara mùsùlùmí. Mọ́ṣáláṣí ti ara mùsùlùmí. Ilé sábà ní aláàpapọ̀ ẹ̀ka mùsùlùmí. Pápá ìta owó eré àmì ìdí àrẹ. Ọ̀rọ̀ ọ̀pá ní ẹgbẹ́ òwò ìpàkà. Gbogbo mùsùlùmí ọkọ̀ wà nìyó. Jíbọ́lá làbàdà lórí mọ̀ sí àyíná. Àwọn sì lọ́dà lórí mọ̀ sí àdóòrò. Wọ́n sọ ẹlẹ́rẹ́ ló wà wọ́n kò ní ẹ̀kọ́ ọkọ̀ ọmọ òṣèlú wọ́rọ́. Ó sẹ́kọ̀ọ́ lẹ́sọ̀ọ́ ní ìsàn ló fi yín o. Eré ẹ̀kọ́ máa dà gbogbo ní fújì ní mú sí ṣáàbíà. Gbogbo mùsùlùmí ó kàn fún ọ. Ìbọ̀lá làbàdà lórí mọ̀ sí àyíná. Àwọn sì làbàdà lórí mọ̀ sí A kú oríire ọjọ́ ìbí o. Báwo ló ṣe rí lára yín nígbà tó ń pè èrò wa bá yín celebrate bébì yín tó ẹ̀ṣẹ̀ ìfìkà yìí? The crowd is massive. It has been overwhelming so far. Àwọn lẹ́ni láti dúpẹ́ fún First and foremost, dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ló jẹ́ kí ó ṣe kéde ìfúnni fún wa yóò dá dúpẹ́ lọ́wọ́ àwọn tí ìyàwó mi Peter mi ti Ibrahim nílùú Canada dúpẹ́ lọ́wọ́ Peter Bello. àmọ́ ó lẹ́wọ́ nípa àwọn tó wọ̀ ní tó ń wojú Ọlọ́run pọ̀ mọ́. Díẹ̀ ni ẹ̀dá ṣíṣe ní Olúwa ọmọ máa wojú Ọlọ́run kọ́ máa ṣàdúrà Ọlọ́run àti Orúkọ yìí. orúkọ mi ni Olawale